gbọ́ mi dáadáa. Ẹ káàárọ̀. Ẹ fún wa ní kí ló ṣẹlẹ̀ gangan àti pé èmi gbọ́ yín. Ẹ̀yin ò ní gbọ́ mi táriwó bá ní gbọ́ mi táriwó bá wà níbi tẹ́ bá wà. Ẹ ní láti ní kó dákẹ́ torí ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ ọ̀rọ̀ tó important ni. Ẹ gbóhùn sókè. Ẹ ṣàlàyé ọ̀rọ̀ fún wa torí ọ̀rọ̀ náà la máa fi sọ. Ẹ máa sọ̀rọ̀ lọ kí ló ṣẹlẹ̀ gangan. Àbẹ̀fẹ́ Awíkonko ó ní wọ́n wá gbé ní ọ̀dọ̀ wa ń bí ní aago 2 ọ̀sán gẹ́gẹ́ ní àná so it's like báwọn. Ẹ máa gbóhùn sókè lọ à ń gbọ́ yín. Okay, network, let's bear with him. These are part of the problem that a lot of Nigerians are facing. We don't break away from Nigeria, we are all in mess. Continue to support one Nigeria. Oya. Bó ti yẹ pé wọn ò rí yẹn provide wọn ní kábà wọn ní more station ní Ilé Ifẹ̀ níbi ibi tí ò jìnnà sí. So kò tó rí 30 minutes débẹ̀ àbá mọ́tò yẹn àbá anybody. So gbogbo new station yẹn la wá. Bí mo ti dọ́dọ̀ DPO wọn gbogbo wọn la lọ bá wọn láwọn ò rí case yẹn. So ó jẹ́ gbogbo nǹkan tí à ń pọ́ìntì fún lórí ẹ̀. Ìgbà tó wá di aago 6 àná làwa rí nọ́mbà yẹn pé wọ́n pè tó wá ní Òṣogbo ni àwọn wà. So kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbà wá báyìí o because dáyé pé ẹni sùúrù nọ́mbà talẹ̀ pè tí ẹ fi bá wọn sọ̀rọ̀ tó fi ní CID Òṣogbo làwọn wà torí láti máa gẹ́ẹ̀tì gbogbo pọ́ìntì yẹn dáadáa. Ṣé gbọ́ mi? Ẹni ẹ pè nọ́mbà kan mo wá ń béèrè pé nọ́mbà talẹ̀ pè tí ẹ fi gẹ́ẹ̀tì nọ́mbà Àbẹ̀fẹ́ gangan fún rẹ̀. Bẹ́ẹ̀ni nọ́mbà torí fóònù ẹ̀ méjèèjì náà gbà. Ok. Fóònù ẹ̀ méjèèjì yẹn dẹ̀ wà hàn tá a pé láti tí nǹkan ti pé àgbóhùn ẹ̀. So ìgbà tó wá di 6 lánàá tí wọ́n pèkì ẹ̀ ìkan lára àwọn officers yẹn ni kó tó di pé wọ́n gbé fún un. So nǹkan tó dẹ̀ sọ náà ni pé Òṣogbo ni àwọn wà. So àmọ́ pàtó ẹni tó gbé torí gbogbo kọ́mọ Yorùbá kí gbogbo wọn kí wọ́n ṣùgbà wa kí wọ́n gbà wá o. Wọ́n gbà wá lè sọ pé torí pé à ń sọ máìndì wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a fẹ́ jú àṣẹ Yorùbá nation. Táwọn kan wá máa fi kó máa dúnkòkò mọ́ wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe àwọn ìbéèrè kankan. Àwọn mélòó ni wọ́n wá àti pé ṣé wọ́n wọ yúnífọ́ọ̀mù wa ni ṣé wọ́n mú ìwé kankan wá láti sọ pé arrest warrant lélẹ́yìí fún arákùnrin tí à ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ò wọ yúnífọ́ọ̀mù. Àwọn mẹ́ta ni wọ́n ò wọ yúnífọ́ọ̀mù. Wọ́n kàn mú àǹkọ̀fù lọ́wọ́ nǹkan kan tá mú lọ́wọ́ nìyẹn. Àti bọ́n. Ṣé àwọn tó wá yẹn ṣé ẹ rí wọn bá ṣé òyìnbó lẹ fi bá wọn sọ̀rọ̀ àbí Yorùbá ó ní kankan tí mo fẹ́ mú jáde níbẹ̀ àbí èdè míì mo fẹ́ mọ̀ bóyá aráàlú èdè kan ni wọ́n bọ̀ kí má tí castigate mo fẹ́ kẹ́yìn sọ fún wa. Ẹni ẹ fẹ́ mọ̀ báyá Yorùbá ni wọ́n sọ lẹ́nu àbí. Bẹ́ẹ̀ ni àbóyìnbó nígbà tó dé. Wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta Yorùbá ni wọ́n. Ẹ jẹ́ kí ẹni tó ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn ó dà ń pẹ́ tó ń sọ̀rọ̀ lẹ́yìn a ní láti gbọ́rúkọ wọn kọ́kọ́ sọ because bí àwọn mélòó lẹ́wà ń bẹ nígbà tó dé yàtọ̀ sí àwọn mẹ́ta tó wá yẹn ẹ̀yin mélòó gan lẹ́wà lórí ìdúró tẹ́ ń gbọ́rọ̀ tó fi ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá gbé. Àwa tá a wà ń bẹ̀bẹ̀ a tó bí 10. 10? Ok. Bẹ́ẹ̀ ni òǹkàlùkù wa ń kọ nǹkan lórí tábìlì ibi tá a wà tá a ń kọ nǹkan so ìgbà tí abẹ́fẹ́ sí tán tó lóun fẹ́ wọnú mọ́tò a rí i pé àwọn pípù yẹn tán lọ páàkì mọ́ lẹ́nu tó bá dẹ̀ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti yọ àǹkọ̀ síta so the first thing tí wọ́n wá béèrè ni pé ṣé ìwọ ni Àbẹ̀fẹ́ Awíkonko
tó nǹkan tó kọ́kọ́ béèrè nìyẹn tó fi jẹ́ tó fi tàbí ní ìdánilójú pé Yorùbá ni wọ́n orí Yorùbá làwọn mẹ́tẹ̀ẹ̀ta. so tí bá gbọ́ yín dáadáa nígbà tóun ṣe tán ó fẹ́ wọnú mọ́tò rẹ̀ ó fẹ́ máa lọ ni ẹ̀yin wọ́n wá ń bí pé ṣé ìwọ ni Àbẹ̀fẹ́ Awíkonko àbí bẹ́ẹ̀ kọ́ ní èdè Yorùbá. bẹ́ẹ̀ ó yá à ń gbọ́ yín lọ. ní èdè Yorùbá nǹkan tí wọ́n béèrè nìyẹn bẹ́ẹ̀. so nígbà tẹ wá stẹ́yìn náà wá súnmọ́ wọn kí làwọn nǹkan tẹ wá ń gbọ́ sétí kó tó di pé àbí bọ́ ṣe fi áńkọ́pù sí lọ́wọ́ yẹn wọ́n kàn drive lọ ni wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ sùn á. wọ́n drive lọ wá láti dá wọn dúró pé kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣe tó ìgbà tó di pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa sọ̀rọ̀ Yorùbá náà dẹ̀ sọ lẹ́nu wọ́n ní káwá bá wọn pé àwọn ò lè sọ̀rọ̀ níbi táwọn wà yìí pé káwá bá wọn ní police station ní èyí tí ó jìnnà sí ibi tí wọ́n gbé lọ so unfortunately bá a ṣe débẹ̀ náà tún àárí wọn mọ́ àlọ́ bàbá DPO àbá too many people tá a bá sọ̀rọ̀ mẹ́rin wọ́n láwọn ò rí tracy sí wọn tó káwọn ọmọ Yorùbá kan jọ kan gbà wá o àmọ́ bí tán gbé lọ torí ọ̀rọ̀ tí ó sọ tán nípa ti Olúwo pé kí wọ́n má gba àwọn ọmọ Fúlàní pé kọ́ má kó wọn sẹ́yẹ kọ́ má kẹ́rù pọ̀ mẹ́rin ẹran àtìgbà yẹn láti ń rí àwọn oríṣiríṣi fẹ́tírì ń tì yí o ó tó di pé wọ́n wá lánàá. ṣé a lè sọ pé ní kó tó di pé wọ́n wá ní àná yẹn ǹjẹ́ fìrìfìrì ti wá bẹ́ẹ̀ bí ọlọ́pàá wá ságbègbè yẹn tẹ́lẹ̀ àbí báwo. kò sí fìrìfìrì púpọ̀ ju àwọn messages tí a máa ń rí lórí tá a bá ti post iṣẹ́ tàbí tó bá ṣe live tó àwọn ọ̀rọ̀ kò bá kò pé tí àwọn ọmọ àlè Yorùbá kan máa ń sọ tó ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá a lè fura sí torí àwọn kan wọ́n máa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ pé ìwọ ọwọ́ máa tó mú ẹ kìíní kan máa nǹkan báyìí là ń rí. àwọn tó wá yẹn ṣé mọ́tò ọlọ́pàá ló gbé wá àbí personal vehicle ló gbé wá. Pencil Camry kan ló gbé wá golden colour báyìí ó ló gbé wá. ǹjẹ́ wọ́n gbé mọ́tò Àbẹ̀fẹ́ náà lọ. wọ́n gbé mọ́tò tiẹ̀ náà lọ pẹ̀lú wọn. ṣé inú mọ́tò tiẹ̀ ni wọ́n bá lọ ni àbí mọ́tò Pencil Camry tó gbé wá yẹn inú mọ́tò wo ni Àbẹ̀fẹ́ fi bá wọn lọ àti pé ta ló wa mọ́tò yẹn lọ. àwọn ìkan lára wọn ló wa mọ́tò yẹn lọ ọlọ́pàá ló wà ìkan lára wọn ló wà so inú títí wọn náà gbé Àbẹ̀fẹ́ sí tó ìkan wọ̀ jáde nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n á ń wa ti Àbẹ̀fẹ́ tẹ̀lé wọn. so àwọn mẹ́ta péré náà ni wọ́n wá kí ni. àwọn mẹ́ta ni wọ́n wá ọdún wọn dẹ̀ gbé ìbọn lọ́wọ́ tí wọ́n dẹ̀ fún wọn kọ̀. irú ìbọn wo ni wọ́n gbé dání ṣé ìbọn kéékèèké àbáwọn onígúngùn irú ìbọn wo ni wọ́n gbé wá ṣé ìbọn ńláńlá ni àbáwọn oní kéékèèké. ìbọn gidi ni o kò ṣe pistol ìbọn AK-47 nínú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé recognize AK-47 nínú ẹ̀ tó ìbọn mẹ́ta náà gbé lọ́wọ́ níbọn ńláńlá ráàbù náà gbé lọ́wọ́. so àwọn tó wá nísìn àti clear pé àwọn tó wá wọ uniform àwọn mẹ́ta ló wá wọ́n gbé Pencil Camry golden colour wá wọ́n dẹ̀ gbé nígbà tó dẹ̀ máa wá bí around 2:00 ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ìyẹn on the 4th of March 2021 lánàá òun ṣe tán ní inú ètò tó ń ṣe lọ ó fẹ́ máa darí lọ síbi tó bá fẹ́ lọ ni wọ́n blọ́ọ̀kì mọ́ lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ yìí ní òye lẹ́yìn ìgbà tó lọ tán bóyá àwọn kan rí mọ́tò yẹn tó ti páàkì dé sílẹ̀ nítorí pé báwo ló ṣe mọ ibi tó wà gangan ẹ ní láti fún wa ní information bíi tí wọ́n ti gbé yẹn gangan bọ̀ mo kàn fẹ́ láì díà ṣé wọ́n ti páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ni ṣé àwọn kan ti rí mọ́tò yẹn ni kò sí kó ṣe kí nǹkan bá ṣẹlẹ̀ ará àdúgbò a rí pé mọ́tò kan ti kọjá bí àmẹ́jì àbẹ́ mẹ́ta àbí tó kàn dẹ́ sílẹ̀ tó ń dúró pé kó jáde kó wá fẹ́ confirm pé ṣónítọ̀hún yẹn ni àbí kò ń ṣòwò nítorí ẹni tá à ń sọ̀rọ̀ yìí kò ń ṣe gbogbo èèyàn ló mọjú ẹ̀ èmi gan ò tí ì rojú ẹ̀ rí báyìí bá ṣe ń sọ̀rọ̀ so báwo ló ṣe wá mọ̀ pé òun gangan nìyẹn. ẹ wo ọpọlọ yóò ní jọba wọn ní tí ò bá ti lọ́wọ́ onílé nú àlejò lè mọ júwe níjọ ṣe kó onílé sí so ọ̀rọ̀ yẹn ti ṣe wá ní kàyéfì because èmi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí àjànàkú akéwì mi kò sẹ́ni tó mojú àwa méjèèjì sẹ́ni tó mọ̀ wá omi wa nìkan náà máa ń gbọ́ káàkiri àgbáyé kò sẹ́ni tó mọ ojú wa so ìgbà tó ní kó wá síbi bẹ̀yẹ lánàá nǹkan kan tá a mọ̀ ni pé mọ́tò tó ń gbé wá yẹn ẹnìkan wà nínú ẹ̀ nítorí iwájú bíbẹ̀ òjìnà sí ibi tí everybody lè park sí gẹ́gẹ́ bí ibi tó yẹn ti lè ṣe fàájì so ẹnìkan tó wà nínú ẹ̀ àmọ́ irúfẹ́ ẹni tí ó jẹ́ létà láti mọ̀ pé òun ló ń ṣọ́ mọ́tò tí Àbẹ̀fẹ́ park sílẹ̀ pé ẹni tó ní ó máa tó dé
so ẹnìkan nínú wọn náà bọ́ sínú agboolé ó jókòó síbẹ̀ so ìgbà tí aláyé ṣe tán tó lóhùn. ẹni sùúrù kíkọ mo fẹ́ clear àárín yẹn ẹnẹ́nìkan ó jókòó ṣé lára àwọn ọlọ́pàá yẹn náà ni ó kàn dọ́gbọ́n. lára àwọn ọlọ́pàá yẹn ni bẹ́ẹ̀ ni lára àwọn ọlọ́pàá yẹn ni inú mọ́tò ló wà tó ń tẹ fóònù tó yẹ pé àmọ́ irú èèyàn tó ń jẹ́ wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ti ń sọ mọ́tò rẹ̀ tó pẹ̀lú òye tiwa ẹnìkan ti wà tó ti ta wọ́n lólobó pé ẹni báyìí mọ́tò ẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n àmọ́ ẹni yẹn so mọ́tò ẹ̀ nìkan ni wọ́n rí kó tó di pé wọ́n pààkì wọn ò mọ ibi tóun gan wà. ok ọ̀pọ̀ tí wọ́n wò ni pé ó fẹ́ owó yá ẹni tó ní mọ́tò yìí. ajáde síta. bẹ́ẹ̀ ni. ó dà kó tó di pé màá fi yín sílẹ̀ torí a máa ṣe update lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ wo lẹ ti wá ń gbé báyìí lórí ọ̀rọ̀ yẹn yàtọ̀ sí pé àwa ti bẹ̀rẹ̀ sí í fi tọ́ àwọn ọmọ káàárọ̀ òjíire àtàwọn tó sì sọ pé nàìjíríà ni wọ́n àtàwọn tó wà lókè òkun àtàwọn tó wà nílé ìgbésẹ̀ wo lẹ ti fi gbé báyìí àti pé. ara ìgbésẹ̀ tá a gbé òun náà ló jẹ́ kí ẹ̀yin yìí náà mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ àkọ́kọ́ nìyẹn then àti contact àwọn èèyàn wa láti bá kábíyèsí sọ̀rọ̀ ìyẹn ọ̀nẹ́rìsà orí ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n ti gbé. ok you understand. àgbọ́yé contact wọn. ok then a tún ti bá olórí Ṣubúọlá sọ̀rọ̀ ìyẹn Ìyálájé Mọ́remí. ok so àwọn yẹn náà ti láwọn máa bá wa pe CP ní Òṣogbo. ok àmọ́ gbogbo ọ̀rọ̀ yìí báyìí a kò gbé ìgbésẹ̀ ní àti ìmọ̀. kí ló máa bá jáde. àpè nọ́mbà méjì yẹn. àná wàá ti gba fóònù wàá ti pa fóònù yẹn ò ní sí lọ́wọ́ ẹ̀ mọ́ wàá ti pa fóònù yẹn. gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá kọ́ má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí Àbẹ̀fẹ́ o. ó dà nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Àbẹ̀fẹ́ o. ó dà ẹ ṣe gan alàgbà mi èmi á tún máa bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí èmi máa bá ètò nìṣó èmi àti yín á tún máa sọ̀rọ̀ lẹ́yìn tó bá ṣe ń lọ èmi á máa fi tó àwọn tí à ń bá sọ̀rọ̀ à máa fi tó èmi àti yín á tún sọ̀rọ̀ lẹ́yìn ẹ ṣe gan ẹkú àdúrótì ó máa ṣeé ṣe láṣẹ Èdùmàrè màá bá yín sọ̀rọ̀ later. For the benefit of our Yorubas brothers and sisters that might not have understand what has been said by the caller, because when we speak English, so many people get a little bit angry, upset, thinking maybe we want to satisfy our brothers and sisters from the Biafra. Yes, we can't satisfy them. They are fighting for the same cause, just like us. But we have to remember that we have so many Yorubas, even living in Nigeria, that do not understand Yoruba. So Taban communicate, lóde Yoruba nìkan, how do I get a message to my brothers and sisters, our children that do not understand Yoruba? And that is why we must speak English. Some sure do not speak English. That is fine. Pure Yoruba. But me, on this platform, we mix it together. But let's go back to the conversation. What the person that spoke to us was giving us a background. A lot of you, let me just show you what you might have seen of this person we are talking about. But before I do so, let's first hear the audio that was released just after it was released yesterday. I've seen a lot of you commenting, oh, it's not this, it's not that. Okay, so because it's not in support or is talking about Yoruba Nation. This is not about Yoruba Nation now. He's a Yoruba man. And we must stand shoulder to shoulder with every single Yoruba, even Omoyele Sowore. And that is what you need to understand. If you say it is because I am speaking, I'm saying because we are a Yoruba Nation. Nìkan ni ká máa so ẹni tó bá mú nísìn ó láti jẹ́ ẹni tó jẹ́ pé tó ń sọ̀rọ̀ Yoruba Nation nìkan. This is injustice that is taking place on a daily basis. So many people are facing this same difficulty that millions of people do not even know. When there is no light, people are facing injustice. When people are dying on the road, people are facing injustice. When people are dying because of the social welfare, that is injustice, regardless whether they are even Yorubas or Igbo or Middle Belt or South. So you must, as Yoruba people, be patient. Ẹ láti ṣe sùúrù. Nǹkan kí nǹkan tó bá máa sọ. Tá a bá ṣe sùúrù, a ti fẹ́ da gbogbo ẹ̀rú nìyẹn.
Yo, Omoyele Sowore says it's not Yoruba, and so flipping word. Let me be careful with my word this morning. Is that the way it's done? Where you are living as a diaspora, or where you are living here inside this shit old country called Nigeria? A lot of you outside will be pointing finger. Omoyele Sowore is not supporting us. It doesn't matter. It's a moving train. Not everybody should support us. And yeah, that does not mean we have to wait for them. Sorry, I'm streaming from 3 mobile phones, so my face can be a little bit, from one of them. I think the Koiki Media. So let us be careful. Even Julian Assange that was kept in the one of those ambassadors. This is why remind me. He was there for more than 3 years. Under house arrest inside the I can't remember the embassy. So when people are speaking, and that is even somebody to sorrow against American government, up to now, and I think they might cross the case as well, from what I'm, from the latest update. So let us be careful, especially the Yorubas. It doesn't matter. We leave them alone and we continue to focus on where we are going. I have used the word focus so many times. No! Ọmọ Yorùbá ni, ilẹ̀ Yorùbá ló ti gbé. Ecuador Embassy, ẹ ṣé gan. Thank you very much, mami. Ecuadorian Embassy. Julian Assange, that had so much secret information of the whole world, was kept there, and up to now he has not been extradited to America. So what are we talking about? So a lot of you might not know who I'm talking about, but I'm just going to show you what you might know in terms of his own dressing. That is the way he wants to dress. That's fine. Kò gbójú síta náà nísìn àwọn kankan ló fún wọn ní information tó fi sọ pé ẹni tó dúró yìí o Awíkonko nìyẹn, because àwọn mẹ́ta tó náà wá, the 3 people that came according to the caller gave us information that the 3 people were already inside the area waiting for the owner of that vehicle. How did they know that that vehicle belongs to Awíkonko? I will open the phone line so that we can also, so that it's not just going to be Koiki Media that is talking. I want you also to have opportunity to get your voice, but please do not call yet. I just want to show, our people that do not know who we are talking about. Once again, my name is Olayomi Koiki. I want to give you the last broadcast you must have done. This is in for the benefit of those of you that do not know who we are talking about. I'm going to just fast forward a little bit. Let me just pause that. Is it not the same intel that must have been given so that, they were waiting for Chief Sunday Adeni Adeyemo Igboho Oòṣà last week Friday? This time last week Friday, nobody knew that some DSS were waiting for him on the motorway, right here on Lagos-Ibadan Expressway, right opposite, Guru Maraji. He was still getting ready, but somebody, somewhere, gave the intelligence. And I think, just let's hear a little bit more from our brother that has been kidnapped, because I'll use the word kidnapped, not arrested. But definitely somebody gave out an information of somebody that dressed like this, that nobody knows his face apart from the voice. So it must be somebody. For what? Nigeria will break. It doesn't matter how it's going to break. Oh my Lord, níjọ́ kan náà ni. Díẹ̀ ló kù, à ń fẹ́ lọ́wọ́ ni. À ń fẹ́ lọ́wọ́ ni. Nílẹ̀ wa, nígbà. Let's hear again from my brother. Awíkonko Àkàndá ọ̀rọ̀. Storage facility gangan tí ò sí ọ̀nà àti preserve ẹ̀ kó má bàa bàjẹ́
wọ́n tà fóun ní sẹ́mìnà ní tomato 120 naira. So what am I trying to say here? In a situation where, you know, we have a country, ṣé bó ṣe wọ́n arrest yàn nílùú òyìnbó nìyẹn, where an officer will come to my house without an arrest warrant, a máa bára wa jẹ̀ṣẹ́ gidi ni. Àwọn kan tẹ̀ ní ṣe. A máa jọ bára wa jẹ̀ṣẹ́ gidi. But this is why we say the injustice is just too much. Even if this country was working, we still have the right to criticize any government, regardless of which government is there, regardless of which state is there, regardless of the local government. Bó ṣe láti wà nìyẹn. But in a country where everybody is not doing anything, everybody is keeping quiet. Ṣé bá ṣe máa bá lọ lélẹ̀? Is this the way we are going to continue? And nobody wants to say anything. Everybody is keeping quiet. The message was sent to me just about 2100 hours yesterday, but because we were so busy, we didn't get to the house until very late in the midnight. Because I'm sure a lot of you saw that we were in Ekiti and we went to do campaign awareness in Akure. Continue to support One Nigeria. One Nigeria that is not working. We traveled on a road yesterday for 1 hour. Kò sí mọ́tò kankan lórí road yẹn apart from the convoy àwọn tá ń lọ. Because everybody is scared. Everybody ti sá kúrò lórí títì. 1 good hour. I timed it. 1 hour we drove yesterday on our way back from Ekiti. No good road. No one single vehicle was there apart from the convoy tó ń lọ. Èèyàn mélòó ló lè ní escort tó máa fi gbé ọlọ́pàá káàkiri. Àbí tó máa ní security tiẹ̀. Ìyẹn la ṣe sọ fún gbogbo yín. Enough is enough. Let's exit from this shit whole country. It's not working for anybody. And I don't want to see anybody saying, Awikoko support her. And so bloody what? Torí pé kò support her, ká fi sílẹ̀ nísìn. Ẹ wo bó ṣe kidnap man kan náà tó wá láti ìlú òyìnbó until tá bẹ̀rẹ̀ sí pariwo lọ release ẹ̀. For 3 years he was kept in remand. Ẹ mọ ọmọ Yorùbá tó fi sí prison tí yàn kankan sọ kankan sí. Injustice all over the place. And my message is that it's because we don't want to focus on so many things. We want to concentrate on what we are doing. But this is a media person that we must speak up for. Let's hear the audio that was sent to me yesterday. Once again, a very good morning. Somebody said I should calm down. I don't understand when people say. Àjànàkú mo gbọ́ pé wọ́n wá gbé
Awíkonko àkàndá ọ̀rọ̀ láago 2 ọ̀sán ẹ̀ní ibi tí wọ́n gbé lọ kò tí ì yé wa gbogbo ọmọ aládé ẹ bá wa wá Awíkonko wọ́n nítorí pé ń sọ̀pọ́ọ̀tì olóyè Sunday Ìgbòho Òòṣà ló jẹ́ kí wọ́n lọ rán ni gbé mo tẹ̀ tó gbọ́ pé wọ́n fẹ́ gbé mi Àjànàkú wọn lórúkọ tí mò ń jẹ́ ń bẹ lórí líìsì ọwọ́ wọn tẹ́ ẹ bá gbìyànjú ẹ̀ tẹ́ ẹ sì rọ́gbọ́n dá àṣepọ́lọ́run ń bẹ lẹ́yìn yín ni wàláì tàláì kí lóhun tó dé tí wọ́n lọ gbé Awíkonko bẹ́ẹ̀ ti ṣe gbígbọ́ láyẹmí ọba kéwì náà rè ń jọ́sí bẹ́bí bùrọ̀dá láì ló tiẹ̀ wá rán ni gbé òun iṣẹ́ ibi tẹ́yìn ń ṣe fọ́mọ aládé àwa ò ní ṣaláì ṣàlàyé rẹ̀ fáráyé ẹ bá wa gbábẹ̀fẹ́ ọ̀kẹ́ ńlẹ̀ ẹ bá wa dá sí gbogbo ọmọ Nàìjíríà olóyè Sunday Ìgbòho Òòṣà ẹ dákun ẹ bá wa ṣèwádìí àwọn ènìyàn yìí Ọ̀nìrìṣà olórí aládé ọkọ Naomi wọn ò gbọdọ̀ gbábẹ̀fẹ́ Awíkonko wa iṣẹ́ tá a fi rán gúnugún ni kò ní pagún tọwọ́ yín bá mọ́ kò sẹ́ni tó lè mọ́ kàn yín lábùkù. ṣé ẹ fẹ́ gbọ́ o àwa tẹ́ ẹ máa gbé pọ̀ Ọlọ́run ló lẹ̀mí ọmọ ènìyàn kọ́ a ò ní torí pé àwọn ènìyàn ń sùn wọ́n tójú oorun dójú ikú káwa làwa ò ní díjú wa mọ́ káwa máa lajú wa lágbárí bíi iná ọdẹ gbogbo ẹni ó lọ́wọ́ nínú gbígbé tẹ́ ẹ gbé Awíkonko àbẹ̀fẹ́ ọ̀kín ẹ bá wa gbé lẹ̀kún tó dèṣù ìjọba Buhari ìjọba tá ò gbọdọ̀ dùn pínkí bẹ́ẹ̀ irọ́ níjọba yín ń pa ẹnìkan kọ́ ló rán yín níṣẹ́ aburú tẹ́ ẹ wá ń ṣe fún gbogbo wa bí ṣe Tinubu Jagaban ló ní kí wọ́n lọ gbábẹ̀fẹ́ gbogbo ẹ̀yin tá a ránṣẹ́ ẹrú tẹ́ ẹ lè lọ́pọlọ yín pẹ́ni tí ń jà fúnra yín lẹni tẹ́ ẹ lọ gbé ayé yín ti ta ẹ dákun ẹ bá wa gbábẹ̀fẹ́ lẹ̀ gbogbo ọmọ Nàìjíríà.